pẹ̀lú bí gómìnà Adémọ́lá Adeleke ṣe yan àwọn Kìrìsìtẹ́nì 17 Mùsùlùmí méje sí ipò kọmíṣánná nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí kan The Muslim Rights Concern MURIC ti sọ pé gómìnà ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀tá àwọn Mùsùlùmí. Nínú àtẹ̀jáde kan tí alákòóso ẹgbẹ́ MURIC Ishaq Akíntola fi síta ló ti ní ìgbésẹ̀ gómìnà ọ̀hún jẹ́ fífi ọwọ́ ọlá gbani lójú àti títẹ ẹ̀tọ́ àwọn Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun lójúmọ́lẹ̀. Gẹ́gẹ́ bí Akíntola ṣe wí, ṣe ni gómìnà ń tan àwọn Mùsùlùmí Ọ̀ṣun nípa bójúbójú ẹ̀sìn tí ó ń ṣe. Ìwà náà kì í ṣe ìwà ọmọlúàbí àti èyí tó yẹ kí a máa bá lọ́wọ́ ẹni yìí. Ó ní ìdí tí Adeleke fi ń tan àwọn Mùsùlùmí Ọ̀ṣun ní láti fi ọwọ́ rọ́ wọn sẹ́yìn kí wọ́n má bàa lẹ́nu ọ̀rọ̀. Ó sì dájú pé ìránṣẹ́ ìkọ̀kọ̀ fún ẹgbẹ́ àwọn onígbàgbọ́ ni gómìnà náà. Akíntola fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kò ní fọwọ́ lẹ́rán láti gbà kí ẹnikẹ́ni kó Mùsùlùmí mọ́ ẹrẹ̀. Ó ní àìmọye Mùsùlùmí ni wọ́n wà káàkiri tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé tí wọ́n sì ṣe mú yangàn fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ pín nǹkan bó ṣe tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n nínú àwíjàre ọ̀kan lára àwọn tó ń bá gómìnà Adeleke ṣiṣẹ́ ṣùgbọ́n tó ní ká má dárúkọ òun, ó ní ọ̀rọ̀ tí kò mọ́gbọ́n dání ni Akíntola ń sọ. Ó ní àwọn Mùsùlùmí ni wọ́n wà ní ipò ńláńlá mẹ́ta tí gómìnà kọ́kọ́ yàn ní kété tí ó dé orí àlééfà, ìyẹn akọ̀wé fúnjọba, olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà àti agbẹnusọ fún gómìnà náà. Ó sọ síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ipò ló ṣì wà nílẹ̀ tí gómìnà máa yan àwọn èèyàn sí. Báwo wá ní yíyan kọmíṣánná lásán ṣe sọ gómìnà di ọ̀tá àwọn Mùsùlùmí? Ọkùnrin yìí ní níṣe ni Akíntola kàn ń pariwo ẹnu lásán. Ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin gómìnà Adémọ́lá Adeleke àti ẹgbẹ́ àwọn Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun, kò sì lè kó iyán wọn kéré rárá. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.